A lọ sí civil defence àwọn náà wà láwọn máa track ẹ̀ àfi wọ́n mọ̀ pé ó ti pa ó lọ mú gẹ́gẹ́ bí ọmọ sí mi gẹ́gẹ́ bí nínú ni ọkọ mi ò síwọ́ sókè mẹ́rin láyé. lọ́wọ́ pé ọjọ́ burúkú ìdájọ́ òdodo lọ́jọ́ ni keje àwọn fẹ́. oṣù kẹfà ọdún 2026 jẹ́ nínú ìdílé ọ̀gbẹ́ni olúwaṣẹ́gun àfọlábí tó ń ṣiṣẹ́ iná ẹ̀lẹ́tíríìkì. ọ̀gbẹ́ni olúṣẹ́gun àfọlábí ẹni 60 ọdún ní ọmọọṣẹ́ rẹ̀ soliu ọlárẹ̀wájú mujib ṣekú pa. soliu ọlárẹ̀wájú mujib tó ń kọ́ṣẹ́ iná ẹ̀lẹ́tíríìkì lọ́dọ̀ ọ̀gbẹ́ni olúṣẹ́gun àfọlábí tó tún jẹ́ ẹni ọdún 21 ló ṣekú pa ọ̀gá rẹ̀. ohun tá a gbọ́ ni wípé níṣe ni mujib tan ọ̀gá rẹ̀ lọ pa ní ilé àkọ́kù kan. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ayọ̀ọ́lá michael ṣọlá ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ sunday nínú àtẹ̀jáde kan tó fi síta. ó ní soliu ló tan bàbá 60 ọdún tó jẹ́ ọ̀gá rẹ̀ lọ sílé àkọ́kù kan lágbègbè kúlẹ̀ǹdé nílùú ìlọrin. lẹ́yìn tó tàn án tán lẹ́yìn tó tàn dé ilé àkọ́kù náà tán ó pe mọ̀lẹ́bí ẹ̀ pé kí wọ́n lọ wá mílíọ̀nù 2 náírà wá kíákíá gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. oṣù kẹfà ọdún 2026 yìí ní olúṣẹ́gun àfọlábí dàwátì. gbogbo ìgbìyànjú àwọn mọ̀lẹ́bí láti wá a kàn ló já sí pàbó. àwọn mọ̀lẹ́bí mú ọ̀rọ̀ náà lọ sí iléeṣẹ́ àjọ nscdc ìyẹn civil defence lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún 2026. àwọn mọ̀lẹ́bí ní lásìkò tí ẹnìkan pè tó ń béèrè mílíọ̀nù 2 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà náírà ìyẹn 120,000 naira péré ní àwọn padà san, ṣùgbọ́n tí àwọn kò rí olúṣẹ́gun àfọlábí gbà lọ́wọ́ ajínigbé ọ̀hún. lẹ́yìn iṣẹ́ takuntakun lọ́wọ́ tẹ afurasí mujib tó sì jẹ́wọ́ pé òun lòún pa ọ̀gá òun ìyẹn olúṣẹ́gun àfọlábí. ó ní òun lòún béèrè mílíọ̀nù 2 náírà àmọ́ tó jẹ́ pé 120,000 naira làwọn mọ̀lẹ́bí ẹ̀rí kó wá. ó ní lẹ́yìn tí wọ́n kó owó náà wá lòún pa ọ̀gbẹ́ni àfọlábí dànù tí òun sì sí òkú ẹ̀ sí ẹ̀gbẹ́ ilé àkọ́kù kan tóun pa á sí lágbègbè kúlẹ̀ǹdé nílùú ìlọrin. àfúrásì náà tẹ̀síwájú pé níṣe ni òun tan àfọlábí lọ síbi ilé àkọ́kù náà tóun sì parọ́ fún un pé kó wá lọ wo iṣẹ́ tí òun fẹ́ gbé fún un tóun sì pàdánù síbẹ̀. lára èròjà tí wọ́n rí gbà lọ́wọ́ àfúrásì náà tó fi ṣekú pa ọ̀gá ẹ̀ ní sim card olóògbé pẹ̀lú fóònù àti àwọn nǹkan ìjà olóró míì. adarí àjọ náà ní kwara abbas noah muhammed ní ìwádìí ṣì ń tẹ̀síwájú. lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí àfúrásì náà yóò fojú ba ilé-ẹjọ́. lẹ́yìn èyí la kàn sí aya olóògbé náà tó sọ̀rọ̀ ní kíkún lórí ohun tó wáyé àti bí wọ́n ṣe pa ọkọ ẹ̀. orúkọ mi ni mrs ruth abọ́sẹ̀dé àfọlábí ẹni tí ọmọọṣẹ́ ọkọ mi pa. nǹkan tí mo lè sọ́nà ni pé àjọ wa nílé ni mo dẹ̀ fọṣọ mo dẹ̀ pọkọ mi pé iṣẹ́ wà pé kí wọ́n wo iṣẹ́. ìgbà tí wọ́n dẹ̀ lọ wo iṣẹ́ náà tó tó nǹkan tó níwèé pẹ́ dé tó tó kàn mí sẹ́mu wọn pè wọ́n tó bá wọn oríyìn wọn ò gbé wọ́n pọ́n lẹ́ẹ̀kejì oríyìn wọn ò gbé pàtó di gbogbo alẹ́ yẹn títí ó fi di bí aago méjìlá kọjá mò ń wá wọn káàkiri náà nígbà ọkọ mi kì í rìnrìn alẹ́ gbogbo ó lọ láyé aago méjì ó ti dé. mo bá bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn ẹbí ọlọ́run pé ìmọ̀ rí kí ọkọ mi wá ní wọn náà fẹ́ lọ wo iṣẹ́ ni. àfi láàárọ̀ sẹ́sẹ̀ ní mẹ́sẹ̀jì pé wọ́n ti kidnap rẹ̀ láti kẹsẹ̀ wọ́nù abẹ́rẹ́ wọn lè lọ sí station headquarter mọ́ lọ ó rìpọ́ọ̀tù wọ́n track ẹ̀ wọ́n ní wọ́n ti get location lákòókò ẹlẹ́ẹ̀kejì wọ́n get ẹ̀ wọ́n lọ bẹ̀ wọ́n ní wọ́n rí bọ́ yẹn gbà tó wọ́n sábà padà rí. a lọ sí civil defence àwọn náà wà láwọn máa track ẹ̀ àfi wọ́n mọ̀ pé ó ti pa ó ní jọ sunday gangan lòún pa wọ́n bí mo lè ṣe fún mi kò tẹ̀ sí nǹkan tó dùn wọ́n ọmọ yìí gan èmi gan mọ̀ wá lé mi màá dáná jẹun á ṣe gbogbo rẹ̀ nínú ilé mi kì í ṣe gbogbo mi gbọ́ ọmọ mi mọ̀ nípa òun ló máa ṣe kú pọ́kọ mi. ọmọ ọdún mélòó lọmọ yìí. àwọn tó ti wáyé
bọ̀ lójú tèmi kò tó 21 ṣùgbọ́n 21 years ni ó sọ fún mi. kiri Ọmọ kékeré. ajẹ́ Kò ṣẹ̀dá sí ọmọ ọkọ mi ẹ̀ sọ̀rọ̀. Kódà mo ẹ̀ gbin. Kódà tá a bá délé gan tí bá dáná sàn táìmù gan táwọn ọmọ iṣẹ́ wọn bá pọ̀ tán bá wá. Á ní oúnjẹ wọn náà kí n gbé fún wọn. Ṣíbí kan báyìí àwọn kan ṣoṣo tí bá fi gbóúnjẹ bọ́ ọkọ mi ni wọ́n jọ kọ́ wọ́n bọ́. Tí wọ́n jẹ kódà ọ̀pọ̀ àgbà mi mẹ́ tí wọ́n bá tẹ̀ dáná tán gan táwọn mi bá dé máa ní oúnjẹ tèmi náà máa dà papọ̀ bọ̀. Àwọn owó ọ̀pẹ méjì rí. Àwọn tó kọ mi gangan fi ń jẹun nínú ilé ni màá gbé. Ni wọ́n jọ kọ́ wọ́n jọ jẹ oúnjẹ. Wọ́n ò ní gbàyè tí wọ́n náà láyé ni ọkọ mi máa ṣàlàyé fún mi. Ìbá yẹn jà fún àwọn ọmọ tó bí nínú ilé gan èké kò lè bá wọn wí èmi gan mo máa pariwo mọ́ àwọn ọmọ tí mo bí gan. Wọ́n tí mo sọ pé ọmọ yìí ṣe kí ọkọ mi ò ní gbé akàndá kẹ́ni mi tó fẹ́ràn àwọn ọmọ rẹ̀ ní kì í sọ̀rọ̀ kì í gbé. Ìlú àmọ́ tọ́mọ yẹn lọ́kọ̀ ṣe fún ọkọ̀ lọ́kọ̀ mi ṣe fún nǹkan yé mi ọ́ yé mi. Ìdájọ́ òdodo ni mo fẹ́ ọkọ ìdájọ́ òdodo ni mo fẹ́. Ìdájọ́ òdodo ni mo fẹ́ ìdájọ́ òdodo kan gbẹ̀sẹ̀ mi lára kan gbẹ̀sẹ̀ ọkọ mi lára rẹ̀ náà ni ọ́. Ìdájọ́ òdodo ni mo fẹ́ ọ́ mi lẹ́nìkan. Kò sí bẹ́ẹ̀ mi tí ò ní wọ̀ wọ̀ ní kankan òdòdó ní àwọn ní firi ni kò sí ibi tí ò ní wọ̀ nínú ilé mi ó firi mo mú gẹ́gẹ́ bí ọmọ tẹ́mi gẹ́gẹ́ bí nínú ni ọkọ mi ò sí wọ́n sókè mẹ́rí láyé torí kí o ti ẹni ọmọ tó wọn gẹ́gẹ́ bí pẹ̀lú ìtajà ọmọ ọlọ́mọ tó láti ẹ̀ mú gẹ́gẹ́ bí ọmọ tí mo bí gẹ́gẹ́ ni ó lè wọ kíchìnì kó bu oúnjẹ fúnra rẹ̀ ọrọ̀ ọlọ́run láti. Ní June 7 bíi aago 4 ni mo dúró sí mo bá wọn níbi tèmi àti wọn jọ máa ń jókòó sí lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù wa tí wọ́n sì jíṣẹ́ fún mi pé ọ̀rẹ́ mi wọ́n ṣe lọ sóde ni o tèmi àti wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní tí wọ́n ṣe kọ́kọ́ sọ ni pé wálé sí election sì wà ní ọdún tí ń bọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tí ń gbé èèyàn yìí àṣìjọ ń sọ̀rọ̀ àwọn bandit bí wọ́n ṣe àṣìṣọ pé kásá máa dágbére fúnra wa tá a bá ti ń lọ bì kan nísìnyí nìyẹn o pé ìlú ti lé o mo ní káwọn náà máa dágbére wọn náà jọ máa dágbére fúnra wa ni mo ní ọ̀dà yìí mi lọ sọ́yún ń tèmi o bí aago 5 àbọ̀ ni ìgbà tèmi kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn mo lé mi lọ sọ́yún wọn lè tó ó dàbọ̀ ìgbà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì ọ̀kan lára wọn tá a jọ wà ní ṣọ́ọ̀pù papọ̀ pè mí pé wọ́n ní wọ́n kidnap dádì Israel àmọ́ kó wọn àti mọ́ kó wọn ní bàbá wòlíì ní how come lẹ́nu wọlé àná sísìn pé wọn ò travel pé gbogbo òun àjò wọn kò ju bí tá a jọ jòkó lọ pé dájúdájú wọ́n ń sọ dájúdájú wọn sì bọ́yọ̀ ọ̀rọ̀ àwọn bandit tá à ń sọ yẹn bóyá wọn sì ẹ̀gbọ́ wa ni ẹ̀rù sì ń ba èmi náà pé bọ́yọ̀ ọ̀rọ̀ wọn tá à ń sọ òun ni wọ́n fi gbé wọn o àsáré lọ sí police headquarters àti ìyàwó wọn àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ẹsẹ̀ along the night tí wọ́n ń ṣe tracking lọ́wọ́ wọn ni wọ́n pa fóònù yẹn wọn ò rí bí carry on tracking yẹn along the night bí wọ́n ti ń track lọ́wọ́ náà ní mẹ́sẹ̀gì yẹn tí wọ́n ti wọlé pé ká san ransom 2 million naira pé tá a bá ti san o á rí wọn àtúnbí tiẹ̀ dáhùn ó tún padà sọ pé 1 million naira ìgbọ́yọ̀ padà kú sí pé ká san 100,000 àsan 100,000 whatsapp number wọn ló fi ń chat kì í ṣe pé ó ń kọ́ whatsapp number bẹ́ẹ̀ àwọn tó kọ́kọ́ ń pè wọ́n láàárọ̀ ó sì gbé kọ́ọ̀lù wọn tí ó ṣe bí haúsá pé ọ̀yọ́ 4 million gẹ́gẹ́ bí àwọn tó sọ pé àwọn pè wọ́n ní àárọ̀ ọjọ́ kejì ọjọ́ Monday tó sọ ní ẹbẹ̀ whatsapp call whatsapp message ló fi message through nọ́mbà ẹni tí à ń wá ó ṣàpadà gba 100,000 sínú àkáǹtì olóògbé ọgbọ̀n 100,000 ìgbà tí wọ́n san 100,000 tó sọ pé ṣé òun lè rí i pé ọ̀nà wọn ti jìn o a nídìí láti san 20,000 naira owó mọ́tò tí wọ́n wọ̀ wálé kó tó bá